èèmọ̀ dé èèmọ̀ wọ̀lú a ò rírú èyí rí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. òótọ́ ni pé kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́. kò sóhun tó ṣẹlẹ̀ láyé ń bí tí ò tí ì ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. kí ni ká ti wá pè yí o gbogbo ọmọ nàìjíríà. aṣèwẹ́rẹ́ ṣe púpá ní àìsàn tí wọ́n ní lára tí kì í pẹ́ tí fi dẹ̀mí ẹni légbodò ni. wọ́n wá ronú onúkọ fún títí àgbà tó ń sọ ní coronavirus. èyí tádà pé rẹ̀ ń jẹ́ covid-19 tó jẹ́ wípé orílẹ̀-èdè aláwọ̀ funfun ti China ló ti bẹ̀rẹ̀ sí ní jà rìnrìn nílẹ̀. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dàjà kálẹ̀ ẹ̀rùn tó ń pa tẹrútọmọ káàkiri àgbálá ayé bí eré ó wo orílẹ̀-èdè Nàìjíríà. kójú má rí bí gbogbo ara lóògùn rẹ̀. ọ̀rọ̀ yìí làwọn USA tẹ̀lé àtàwọn ìlú tó dàbí tirẹ̀ ni tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní gbégbésẹ̀ tó yè kóró. kíá wọ́n ti ní kí gbogbo èèyàn ó gbélé ṣebí pẹ̀lú ètò tó fẹsẹ̀ rinlẹ̀ ni. Muhammadu Buhari ń kọ́ ó fọwọ́ lẹ́rán ó wò bọ̀ bí àgùntàn ní odidi ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. níṣe ló dákẹ́ bí odi tó ń wo bí kòrónà ṣe ń pa gbogbo àwọn ọmọ ìlú ẹ̀. kàkà kó gbégbésẹ̀ tó mọ́yán lórí kàkà kó gbégbésẹ̀ tó yè kooro wọ́n tó bọ̀gìnì làwọn ẹni bíi tún ń ṣí wọlé. ṣebí Toyota tuntun tọdún 2020 tó jẹ́ wípé ayẹta ni táwọn olóyìnbó ń pè ní bulletproof ni òun làwọn aṣiwèrè olóṣèlú yìí fi ń ṣàgbéjì ara. wọn ò wá ti fọ̀rọ̀ ronú bí adìẹ àwọn ajímọ̀mọ̀ kan tó kàn tí ń fàárọ̀ jápàlà. ṣèbí níbi táwọn aláṣẹ ìlú yòókù ti ń gbé bílíọ̀nù dọ́là sílẹ̀ ní ìgbé kan fi kojú coronavirus kán sì lè fáwọn mẹ̀kúnnù lówó nígbà tí wọn ò ti jáde lọ rèé ṣiṣẹ́. ibẹ̀ ni ààrẹ Muhammadu Buhari ti ń yọ múrí kan péré kúrò nínú owó epo rọ̀bì bẹntiró. ẹ̀rín ńlá pa mí ìgbà tí mo tún gbọ́ wípé ó tún ti yọ náírà méjì kúrò níbẹ̀ ni. ẹ dákun ẹ ò ṣètò àti fáwọn ará ìlú lówó ẹ ní kí wọ́n gbélé wọn ẹ ní kí wọ́n má jáde fódìdí ọ̀sẹ̀ méjì láti dènà ìtànká coronavirus. ẹgbọ́n náà ẹni kòrónà ò pa lóde ǹjẹ́ ibi kọ́ ni yóò lù pamọ́lé. ibi àwọn ará ìlú tún ti ń sáré àtijẹ àti mu pọ́npọ́ òun kù wọ́n lẹ́fí ń dá wọn padà sí yẹ̀wù. ẹni sí ṣọ́ọ̀bù sílẹ̀ kó lè rọ́jà tà kó lè bá rówó mú lọlé fáyà tọmọ ẹ ti rán àwọn gòdògòdò lọ láti bà gbogbo nǹkan tó ń tà jẹ́. ẹ̀yin ò ṣàìmọ̀ pé èpè tí igba àdúrà kan ò lè fọ̀ mọ́ òun lẹ́ forí yín gbà ni. ṣebí wọ́n ní tá a bá rán ọmọ níṣẹ́ ẹrú àfitọ́mọ jẹ́. àwọn òpónà ayírádà ń kọ́ àwọn aláṣọ dúdú tẹ̀ ń pè lọ́lọ́pàá wọ́n wá kìnrin mápá wọ́n wá lu tọmọdé tàgbà tán bá ti rí tó rìn lójú pópó. èyí tó bá ṣèṣì ṣí ṣọ́ọ̀bù rẹ̀ sílẹ̀ ó ti rógo ṣẹlẹ̀. àwọn mùsùlùmí ń kọ́ tó jẹ́ wípé wọ́n lọ sí mọ́sálásí láti lọ képe Ọlọ́run Olódùmarè fáànú. àtòrì òun kòbókò lẹ́fi tú wọn ká nílé Ọlọ́run ànàjá létí ànàjá síkọ́tà lẹ́fi ná ìmáàmù àtàwọn èèyàn rẹ̀. àwọn onígbàgbọ́ ń kọ́ níbi tí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sólódùmarè tí wọ́n ń fi àdúrà jagun fún gbogbo orílẹ̀-èdè ká lè bá kí àrùn kòrónà pé ó digbó réré ó dìgbò ṣe. ẹ tún ya wọlé Ọlọ́run bí eṣú. ẹ bẹ̀rẹ̀ sí ní ìlú gbogbo ẹni ọwọ́ yín bá tẹ̀ lálùbami ẹ wá sọ àwọn ìránṣẹ́ Ọlọ́run di àpò ẹ̀ṣẹ̀. ẹ sọra yín di afẹ̀ṣẹ́kù bí òjò ẹ wá ń gbá wọn tinú tẹ̀yìn. ẹ̀rù bà mí ìgbà tí ròyìn tẹ̀ mí létí. ẹ wá máwọn àlùfáà òun ìmáàmù ẹ mú wòlíì pàìtọ́ àtàwọn àjíǹrere gbogbo ikọ̀ Olódùmarè ẹ kó gbogbo wọn ó di tì sínú àtìmọ́lé ẹnì kan á máa fowó iyebíye gbà wọ́n sílẹ̀. ẹ ò ṣàìmọ̀ pé ẹ ti ṣiṣẹ́.